Mo drop video kan ní 3 days ago nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Mo dẹ̀ sọ gẹ́gẹ́ bí bashariyan, gẹ́gẹ́ bí èèyàn alára, mo sọ bẹ́ẹ̀ mi náà ṣe feel fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Mo padà wá rí àwọn puppy, àwọn puppy jẹ́ pé wọ́n forúkọ Sunday Ìgbòho tán fi ń wá viewers àtorúkọ Okanlomo. In fact, ẹnìjọ́ mẹ́ta yìí, àwọn èèyàn forúkọ mi cash out gan lórí mídíà o. Ẹ má ká parọ́ o. Àwọn èèyàn lórúkọ mi fi cash out gan, eléyìí Okanlomo, eléyìí Okanlomo, eléyìí Okanlomo, mo kàn wípé orí yín ti dàrú. Gbogbo ariwo tẹ́ ń pa yẹn, mo wá béèrè lọ́wọ́ yín wọn pé ẹ̀dá gbogbo ariwo tẹ́ ń pa yìí, ẹ̀dọ̀ ọ̀nà wo ló gbà affect mi? Ẹ sọ fún mi. Ṣùgbọ́n mo rò pé ẹ lè kò dákẹ́ bá pariwo. Kódà mo expect more than that. The reason why I don't feel respect more than that, máa sọ gbogbo ayé lé ni. Òun ni wípé bàdé wọ́n á ṣe fídíò yẹn, má rí gbọ́n tó bẹ̀rẹ̀ sí ní pariwo Okanlomo kíníkan mọ́ àgbà. Ṣé ti rí àkọ́kọ́ ń bẹ̀ ni wípé Olúbàdàn is watching. Who is Olúbàdàn? Olúbàdàn, you are welcome. Thank you very much. Àwọn tó Okanlomo confirm Okanlomo nìyẹn. God bless you. Now, mọ́dà tó ń pariwo lórí fídíò yẹn pé mo ti ẹ̀díbọ̀ mo rí lady kan tí kò gbédè tó wà ní Amẹ́ríkà tó wà pé Ìgbòho ọmọ gbòòrò ní Ìgbòho. Ó ní Okanlomo, mo reject apology ẹ, mo reject. Ẹ dákun. Ta ló pa Akólòlò sọ̀rọ̀ náà? Àwọn tó dá láwọn ń sọ̀rọ̀, Akólòlò ń dá sí. Ṣùgbọ́n irú yẹn mi ò lè, òun ló máa dárúkọ mi torí òun fi mí wá viewers mi ní ìlànà máa dárúkọ bẹ́ẹ̀ yẹn. Mo dẹ̀ rí program tí Mr. Wisdom náà ṣe. Wisdom tiẹ̀ mú kíkú iṣẹ́. Mo dẹ̀ rí pé ó fi làákàyè ìgbọ́rọ̀ kalẹ̀. Because mo máa ń sọ kíní kan pé ẹni tó gbọ́n ló mọ ẹni tó gbọ́n, òmùgọ̀ dára wọn mọ̀. Tó bá sọ fún ẹni tó gọ̀ pé ó gọ̀, ó máa bínú nítorí pé ó gọ̀. Kò ní mọ̀ pé òun gọ̀. Ṣùgbọ́n àwọn tó gbọ́n, wọ́n mọ̀ àwọn tó gbọ́n. Máa ń sọ gbogbo ìgbà bó sí bó ṣe lè hùn kó rí. Èmi àti Wisdom lè má jọ sí ní the same level àbí the same pé a jọ wà orí the same agreement, but èèyàn tọ́lọ́run fún làákàyè ni. Tóun náà dẹ̀ mọ̀ wípé inú olóye Okanlomo ọ̀gá ni mí. But fídíò tí mo ṣe níjẹta tí mo release pẹ̀lú gbogbo tí mo sọ nínú fídíò yẹn, mi ò àkọ́kọ́ ńbẹ̀ ni pé mo sọ nínú fídíò yẹn, mo ní Ọlọ́run ti ṣeun. Wallahi. Ìdí mo pé Ọlọ́run ṣeun ni pé gbogbo ohun tí mo fẹ́ lọ́ba tó ní mi bá mi fẹ́. Tí a bá wò láti 2019 tí rògbòdìyàn ti bẹ̀rẹ̀ lórí mídíà láàrin èmi àti Saheed Shittu, tí Sunday Igboho náà tó fi dá sí ìgbà náà. Tí a bá kọ́kọ́ wò, ẹ rí pé ibẹ̀ lọ̀rọ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀. But mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé bí a ṣe bẹ̀rẹ̀ ńgbà náà ní 2019, gbogbo ìgbésẹ̀ tí mo gbé nígbà yẹn lọ́hùn, gbogbo ẹ̀ lọ́ba tó ní mi fi àṣẹ sí. Ó dẹ̀ fún mi ní àṣeyọrí. Pàápàá jùlọ nípa ọ̀rọ̀ Yahya Gambari. Gbogbo ala mọ̀ pé ilé olóyè Sunday Igboho ni wọ́n kidnap Yahya Gambari sí. Tí àwọn parents ò dẹ̀ mọ̀ nípa ẹ̀. But I thank God pé gbogbo àti Yahya Gambari ń bú mi gbà náà. Mo wí kí ni mo lè ṣe. Mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ní kí n rí àṣeyọrí ṣe lórí ọ̀rọ̀ Yahya Gambari. Tá a dẹ̀ kúrò l'Amẹ́ríkà, a dẹ̀ jọ ń lo voice, a jọ ń ṣe fídíò, Ọlọ́run dẹ̀ padà ní kí tèmi ṣe. So that ọ̀rọ̀ yẹn jẹ́ Ọlọ́run dẹ̀ tí wá parí ọ̀rọ̀ yẹn láàrin mi àti olóyè Sunday Igboho ńgbà náà. Ọ̀rọ̀ yẹn ti parí, a ti jọ sọ̀rọ̀, a ti conclude ọ̀rọ̀ yẹn, alhamdulillah. Ó ti bẹ̀rẹ̀ ohun tí mo fẹ́, mo ti sọ ohun tí mo fẹ́, Ọlọ́run ti paná ọ̀rọ̀ yẹn. Kó tó wá di wípé ọ̀rọ̀ òṣèlú bẹ̀rẹ̀. Òṣèlú bẹ̀rẹ̀ nìyẹn. Àwọn wà lórí pé Yorùbá nation, àwọn wà lórí pé Yorùbá ló kàn. Mo fẹ́ sáré brief eléyìí kẹ́ lè mọ̀ wípé gbogbo ariwo tó kù tó ń pa yẹn kò ní ìtumọ̀ sí mi mọ́. Kò sáré tí yàn lè pa ń sìn kò lè ní ìtumọ̀ sí mi tó pé àsìkò tẹ́ kájọ pariwo Ọlọ́run ní kí tèmi ṣe tí yín ò ṣe. So that báwo ni kò ṣe ní máa dùn yín lénìí. Tó bá ń dùn yín, ẹ máa fara mọ́ náà. So that àmọ́ lọ́dọ̀ tèmi
ó ń dùn mọ́ èmi ni Ọlọ́run dùn mọ́ Ọlọ́run ṣe ohun tó ń dùn mọ́ mi lọ́wọ́lọ́wọ́ mo dẹ̀ ti sọ láàrin màtọ́ lóye Sunday Igboho èmi gẹ́gẹ́ bí ẹnìkan that's my own problem tí bá ti ní nǹkan báyìí mo fẹ́ ṣe anybody will stop me tí bá tún ní nǹkan báyìí ó tún wù mí láti ṣe anybody will stop me so that n tún fẹ́ lò lórí ọ̀rọ̀ yẹn ni wípé gbogbo bí rògbòdìyàn ṣe ṣẹlẹ̀ nígbà náà lásìkò Yahya Gambari Ọlọ́run fún mi láṣeyọrí gbogbo kódà bóyá yẹ pé wọ́n ti ẹgbèrò aburú rú mi nígbà náà alhamdulillah Ọlọ́run kó mi yọ Ọlọ́run ò fi aburú kan ṣe mí wọ́n but ìyẹn ti lọ mẹ́ẹ̀kì mi fẹ́ wọnú ọ̀rọ̀ deeply because kó má dà pé mo tún fẹ́ máa padà sẹ́yìn so that nígbà tó kó òṣèlú bẹ̀rẹ̀ àwọn dúró lórí Yorùbá nation àwa dúró lórí Yorùbá lọ́kàn àwa dúró ti bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo àwọn pọ́pì àwọn ajá yẹn àwọn dúró lórí Yorùbá nation so that ẹ wá wò nígbà náà tó bá pé èèyàn Ọlọ́run ṣàwa ní Yorùbá ní aláròjinlẹ̀ torí pé àkíngbẹ́ gbàgbé nǹkan àwọn à ń pẹ́ gbàgbé nǹkan Adele Aso you are welcome tí a bá flashback ní 2-3 years ago nígbà tí ọ̀rọ̀ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́ bá rí bí àwọn Yorùbá nation ṣe bọ́ sórí mídíà orúkọ wo ni wọ́n pè bàbá Aṣíwájú tó ìbàjẹ́ wo ni wọ́n ṣe nípa Aṣíwájú tó mo rántí nígbà tí wọ́n gbé ìbàjẹ́ Aṣíwájú jáde pé bàbá ní bàbá tó dẹ̀ parọ́ ọmọ kó tọ̀ọ̀lé kódà títí kan mọ wèrè Ìgbòho yẹn gbogbo wọn ni wọ́n fi Aṣíwájú ṣe yẹ̀yẹ́ ó tọ̀ọ̀lé o bàbá wọn tọ̀ọ̀lé o ẹ wá dúró yẹ̀yẹ́ tó ń ṣe lórí Aṣíwájú nígbà náà lọ́hùn ẹ wo irọ́ tí wọ́n pa mọ́ Aṣíwájú gbé cocaine o Aṣíwájú ti kú o in fact mélòó la fẹ́ kà ń bẹ̀ lórí ìbàjẹ́ tí wọ́n ṣe lórí bàbá yẹn but we thank God pé àwa dúró tán lórí bàbá yìí nítorí bàbá yìí kò sí pé tí ẹ ṣe fún wa títí kan ọ̀rọ̀ Alhaji Musiliudeen Ayinde Akínsànyà kí lórúkọ tẹ́ ẹ pé Àyìndé tán gbogbo àdẹ́jẹ́ ń pariwo Àyìndé yìí tẹ́ ń pariwo bàbá Tinubu yìí àwa dákẹ́ àwọn òyìn àkọ́kọ́ sọ̀rọ̀ fúnra mi ni mo polóyè Sunday Igboho kó tó di pé gbogbo wàhálà yẹn ṣẹlẹ̀ mo ní olóyè Sunday Igboho ihun táwọn pípọ̀ yìí ń sọ ẹ jọ̀ọ́ ẹ bá wa dá wọn lákẹ́ kódà nígbà tí àfáà Akeem Láwàní tí wọ́n sọ̀rọ̀ Láwàní pupa tó ń sọ̀rọ̀ MC Olúọmọ ń gbà yẹn MC Olúọmọ káwọn máa ṣe gbogbo irọ́ ẹ̀mọ́ mi fẹ́ máa sọ̀rọ̀ deeply bó ti yé gbogbo wa tó ń sọ̀rọ̀ yẹn gbà yẹn mo polóyè Sunday Igboho ṣùgbọ́n bá mo rí pé wọn ò dákẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ń gbà yẹn làwọn náà pé òkè ẹ̀yin náà ní mẹ́ńtọ̀ àwa náà akànyíwọ́ lu Sunday Igboho padà ṣẹ̀dẹ̀ mọ̀ pé ẹni tí a ti jọ ní fanfà tẹ́lẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run ti bá wa yanjú ẹ̀ tí àwọn kan tó wá lọ jí wàhálà yẹn padà ṣe mọ̀ pé a tún máa start at fresh ni ló tún wá mú wa start at fresh ó dàbí round 1 round 2 so round 1 Ọlọ́run fún mi láṣeyọrí Ọlọ́run fún mi borí a tún wá start round 2 as fresh àwọn wá dúró lórí Yorùbá nation àwa dúró lórí Yorùbá lẹ́kan so that àwọn ń ṣèbàjẹ́ Aṣíwájú wọ́n ń ṣèbàjẹ́ MC Olúọmọ àwa ń defend Aṣíwájú àwa ń protect MC Olúọmọ àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ìbàjẹ́ tó wá ṣe lórí Aṣíwájú ẹ dákun ta ló padà ṣe tọ́lọ́run ló padà ṣe lórí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo ìbàjẹ́ tó ṣe lórí MC Olúọmọ tọ́lọ́run ló padà ṣe lórí MC Olúọmọ so that kí wá ní mi ní dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún Gayatul Khairi oore tọ́lọ́run wá ṣe fún mi tọ́lọ́run fi ní kí n ṣàṣeyọrí lórí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí pátápátá àṣeyọrí tọ́lọ́run wá fún mi ṣe lórí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ni pé bá ṣe wá pariwo Aṣíwájú tó wàláhì tàláhì sọ́n sí láàyè kò sí appointment láàrin mi àti anybody pé gbogbo ohun tá à ń ṣe yìí o tá a bá parí ẹ̀ nǹkan báyìí la máa gbà ń bẹ̀ à ń ṣe nítorí tọ́lọ́run ṣùgbọ́n à ń rí compensation ìyẹn ò gbọ́dọ̀ parọ́ à ń rí àwọn èèyàn compensate à gbọ́dọ̀ parọ́ àwọn èèyàn compensate ṣùgbọ́n anybody ò rán wá ń ṣe ṣùgbọ́n Gayatul Khairi ibi tọ́lọ́run wá ní kóre yẹn parí sí ni wípé ọjọ́ tọ́lọ́run wá ní kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Jelili Lawal you are welcome Ọlọ́run ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run kà mí yẹ mo wà nínú ẹni tó wà ń bẹ̀ live and direct inauguration day ó gbọ́ Ọlọ́run ní kí n wà ń bẹ̀ live and direct tó já pé eléyìí náà ó tó ní fàárí
ó tó lórí yìn fún mi. Ṣẹ́tìrí oníkálùkù wa ti dè ìtàn mọ́lẹ̀ báyìí ṣùgbọ́n ìtàn yẹn ò tí lè yé wa lénìí ó dọjọ́ iwájú. Ó dọjọ́ iwájú kí ìtàn yẹn tó yé wa. Torí pé bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí ẹ rí pé ọ̀sẹ̀ kẹta tó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ wo changes tó ti ń bá Nàìjíríà. Ẹ wo changes tó ti ń dé bá Nàìjíríà láàrin ọ̀sẹ̀ mẹ́ta. Ẹ wo changes. Àdúrà ni pé k'Ọlọ́run má bá wa fún àwọn ọ̀tá ní ààyè láti dẹ́mi Aṣíwájú ní légbodò. Tọ́lọ́run ò bá ti fún ọ̀tá, tọ́lọ́run ò dẹ̀ nígbà fún wọn. Wallahi Aṣíwájú máa tún Nàìjíríà ṣe. Aṣíwájú máa break record. Ó máa change Nigeria to better Nigeria. Ó máa change sí new Nigeria. So that oníkálùkù wa ti dètàn mọ́lẹ̀ lénìí. Gbogbo ẹ̀yin tẹ́ gbógun ta Aṣíwájú, ipa Aṣíwájú ò ní débẹ̀, orúkọ yóò lè parẹ́ nínú ìwé tán. Ẹ kàn lè máa pariwo lénìí, ẹ wá wò, ẹ wá nígbà tí Aṣíwájú wá débẹ̀ lẹ́nu gbogbo ẹni tẹ́ wá bú Aṣíwájú, ẹnu tẹ́ ti fi bú Aṣíwájú, ẹ wá padà fi yin Aṣíwájú. Alhamdulillah, alhamdulillah rabbil alamin. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o, mo dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run ò ní kí n tẹ̀lé loser. Wallahi, èyí tí mo ń sọ̀rọ̀ yìí, olóye lọ̀rọ̀ mi máa yé, ẹni tó bá kúrú ńlá káyè kò lè yé. Ẹni tó bá kúrú ńlá káyè ọ̀rọ̀ mi ò lè yé. Torí pé gbogbo ẹ̀yin tẹ́ ń padà wá ń kí Aṣíwájú lénìí, tẹ́ wá ń bẹ Aṣíwájú lénìí, tẹ́ wá ń padà wá ń bẹ̀bẹ̀ lénìí, ẹ̀wọ̀n tí adúrú aburú tẹ́ ṣe lórí Aṣíwájú. Bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ̀wọ̀n tí tọ́lọ́run ò gbà, tọ́lọ́run bá gbà fún yín ni ibo làwọn ò bá wà lénìí. Ẹ dákun ibo làwọn bá wà lénìí. Mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé oníkálùkù wa ti dètàn mọ́lẹ̀. Àwa àwa kọ́ la gbé Aṣíwájú débẹ̀ o. Ṣùgbọ́n pé àwa náà kún lọ́wọ́. Ọ̀rọ̀ Aṣíwájú dàbí ọ̀gẹ̀dẹ̀ tá léṣe tí odò. Bíyàn bá bomi sí yóò yè. Bíyàn ò bá bomi sí yóò yè lọ́rọ̀ Aṣíwájú. Ṣùgbọ́n ìwọ tó bá bomi sí wà ní fàárí wípé mo wà ní ẹni tó bomi sí tó fi yè. Bẹ́ẹ̀ lọ́rọ̀ tiwa náà jẹ́jẹ́. Àwa yìí náà dúpẹ́ pé a wà nínú ẹni tó tẹ̀lé Aṣíwájú. Táwa náà kún Aṣíwájú lọ́wọ́. Tó bá wá dọjọ́ iwájú tí Nàìjíríà bá padà dá torúkọ Aṣíwájú ò ní parẹ́ mọ́. Orúkọ tiwa náà ti so mọ́tàn yẹn. Àwa náà ti so mọ́tàn yẹn. A ti so mọ́tàn yẹn. Ìtàn yẹn ò lè parẹ́ mọ́ láyé. Torí pé fídíò tí mo ṣe níjọ́ tí Aṣíwájú tó gbọ́ pa àṣẹ. Fídíò tí mo ṣe ń gbà yẹn, tó bá dọjọ́ iwájú táwọn ọmọ tèmi náà bá fi fídíò yẹn ran àwọn ẹgbẹ́ wọn lọ́jọ́ iwájú, wọ́n máa kóyàn àwọn ọmọ mi sọ́tọ̀ wípé bàbá wa wà nínú ẹni tó náà dúró ti ṣe Aṣíwájú kọ́lọ́njẹ́ gbogbo wa dàgbà ká dògbò. Ẹ wo fídíò yẹn, bismillah. Live and direct, People Square. Hey, Okanlomo eléyìí pọ̀ lóore. Oore ní kọ́. Okanlomo, oore ní kọ́ ni mo fi wọ̀n yín yẹn. Oore ọjọ́ iwájú ni tí Nàìjíríà bá padà wá dá tán. Tí Nàìjíríà bá padà wá dá tán, tọ́lọ́run bá padà lo Aṣíwájú, tí Nàìjíríà padà dá tán, lẹ́sẹ̀ṣẹ̀ máa wá mọ iye oore tọ́lọ́run ṣe fún wa yìí. Wípé ẹ dákun kí èèyàn wà ń bẹ live and direct.
mo dẹ̀ ń gbé l'Amẹ́ríkà mo gbé l'Amẹ́ríkà tọ́lọ́run bá mú ìdíwọ́ mi wá tí n bá náfàní àti lọ ṣé mọ̀ tọ́lọ́run bá mú ìdíwọ́ mi wá tí n bá náfàní àti lọ ṣé mọ̀ pé oore náà tún ni ṣùgbọ́n kò tó ń tọ́lọ́run tí wá gbà mí láàyè tí mo wá lọ Ọlọ́run gbà mí láàyè tí mo wá lọ ìyẹn number 1 ṣé wá rí gbogbo ẹni tó lọ sí Àbújá kọ́ ló ráyè wọ inú Goose Square ẹ lọ bèrè gbogbo ẹni tó lọ sí Àbújá kọ́ ló ráyè wọnú Eagle Square yẹn ẹ bèrè lọ́wọ́ àwọn kan tó lọ tó padà torí pé kó tó wọnú Eagle Square yẹn security tó máa kàn lójú ọ̀nà kó tó wọnú Eagle Square yẹn mi rè bí a security kan tún lè tó yẹn lálẹ́kì àmọ́mọ́ kó tó débẹ̀ so that bọ́lọ́run bá wá ṣerú èèyàn fún yàn lórí pé àwa méjì jọ ń fa nǹkan ó wá já mọ́ àwa lọ́wọ́ Ọlọ́run ò tún wá kéré mi Ọlọ́run ò gbàgbé mi Ọlọ́run ò fa burú so mi mọ́lẹ̀ ńjọ́ tí wọ́n tún wá ń gbé ọ̀pá àṣẹ fáṣíwájú ó dákun tó bá pé bọ́ ṣe ń gbé ọ̀pá àṣẹ fáṣíwájú yẹn gbogbo ariwo tá ń pa gbogbo bọ́ ṣe ń ro ibi sí wa bọ́ ṣe ń ro aburú sí wa tá Ọlọ́run bá ti gba ọ̀tá láyè lórí wa tá bá wà nílé ìwòsàn ńkọ́ kí la fẹ́ ṣe fọ́lọ́run dákun kí la fẹ́ ṣe fọ́lọ́run tá bá wà nílé ìwòsàn jẹ́ pé ilé ìwòsàn lọ̀tá wà tí a wá ń wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn lórí fóònù nílé ìwòsàn ṣé mọ̀ pé a máa dùnnú but ìdùnnú yẹn ti mú ìbànújẹ́ dání wa man yatazakkaru illa uli albabi onílàákàyè lọ̀rọ̀ mi léyìí Ọlọ́run ò jẹ́ ká wà nílé ìwòsàn tó bá pé gbogbo ohun tá à ń ṣe yẹn ó lọ yíwọ́ ó lọ bọ́ sẹ́wọ̀n tá bá wà lẹ́wọ̀n tí ọ̀tá wa bá wà lẹ́wọ̀n àbẹ́gbọ́ tọ́ta wa bá wà lẹ́wọ̀n tí a wá ń gbọ́n tó ń ṣẹlẹ̀ yẹn èèyàn ní subhanallah alhamdulillah wala ilaha illallah wala hawla wala quwwata illa billahi aliyyil azim èèyàn ní bọ́yì tí wọ́n pè ní kíní kan Dayson kí ló kọ bọ̀bọ̀ yẹn bá mi kọ́rúkọ ẹ̀ oh my god kíní kan tó ń pè ní Dayson tó wà lẹ́wọ̀n lọ́wọ́lọ́wọ́ ní UK báyìí òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí mídíà ọjọ́ tá aṣíwájú ń gbọ́ pàṣẹ inú ẹ̀wọ̀n ló wà kí ni mi ní dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún màá wá wò pé èèyàn kan ń pariwo mi èèyàn kan ń bú mi èèyàn kan bá bú mi jù bẹ́ẹ̀ yẹn lọ ṣé bó ti já sọpẹ́ lórí kí ni ẹ̀dàkùnṣá aṣíwájú rántí èébú tí wọ́n bú mọ́ ni ṣáṣíwájú rántí èébú tí wọ́n bú mọ́ ni okay golden son ada fún ẹ grandson ada fún yín grandson ẹ wo boy tí wọ́n pè ní grandson yẹn Ọlọ́run ṣe bá wa yọ inú ẹ̀wọ̀n ló wà báyìí Ọlọ́run tí ó wà fún gbogbo ilé ìdánwò àwò kí ni mi ní dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún so that àwọn tájọ wá fa nǹkan yìí ẹ wá wo adúrú ntọ́lọ́run ti fi dán wọn wò torí pé ọlọ́mọ ẹ̀ka ara dọ̀tán so that tẹ́ bá wọn pariwo lé ní pé Ọ̀kanlọ́mọ kíní kan èmi Ọlọ́run ti gbàdúrà tiwa èèyàn méjì jọ ń fa nǹkan ó wá jámọ́ kan lọ́wọ́ ó wá ní kínú kejì dùn sí inú abímọkú kan kì í dùn inú yóò lè dùn sí mi láíláí tó mo wà nínú ẹni tó ń rún iṣẹ́ yín ẹni tó bà iṣẹ́ yín jẹ́ lórí mídíà tí gbogbo ayé fi rí yín gẹ́gẹ́ bí pé Yorùbá nation is a scam tí Yorùbá nation bá wá di ohun tó parẹ́ lé ní ọjọ́ tí àwa tún wá ń gba òmìnira ọjọ́ náà lẹ tún wá ń rán àwọn kan jáde kí wọ́n lọ gba ìjọba kí wọ́n lọ sínú rédíò àwọn yẹn tún wà lẹ́wọ̀n báyìí so that gbogbo yẹn tẹ́ ń pariwo yẹn tẹ́ ń sọ pé Ọ̀kanlọ́mọ kìnnìkan yẹn ayọ́pẹ́ ti yọ mí ò ní ìdí pé mò ń bẹ́ anybody jà mọ́ báyìí kò sí ohun tẹ́ lè sọ nípa mi ayọ́pẹ́ ti yọ Ọlọ́run ti fi mí ṣe olúborí Ọlọ́run ti ṣe mí ní Ọlọ́run ti fún mi ní Jagunmolu ṣé mọ̀ pé ọ̀tọ̀ ni kí wọ́n fúnyàn lóyè ọ̀tọ̀ ni kóyè yẹn ròyàn ìlú Ọbántòkò tí mo wà oyè tí mo jẹ ń bẹ̀ oyè tí mo jẹ l'Ọbántòkò tí ìyá mi náà jẹ kó tó di pé ó kú Jagunmolu lórúkọ oyè mi certificate ẹ̀ lélẹ̀ tó ti rí certificate Jagunmolu tí mo jẹ l'Ọbántòkò nìyẹn tó bá fihàn joyè oyè a máa ròyàn mo ja ogun lóòótọ́ mo tún jagun lórí mídíà mo tún molu kí wá ní mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ṣó ti rí ọdún tí mo ti jẹ oyè Jagunmolu certificate ẹ̀ nìyẹn kí wá ní mi ò ní dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún mo jagun mo mú olú Ọlọ́run ò wá ní kí aburú kàn mí
Ọlọ́run ò ní ká burú kan ìyàwó mi. Ọlọ́run ò fa burú kan àwọn ọmọ mi. Ṣé mo kí ń gbà mí gẹ́gẹ́ Mùsùlùmí bọ́lọ́run bá ti ẹ̀dùn ẹrú ẹ̀ wò àátú ṣe wá àsìpẹ́ Ọlọ́run dán wa wò ni. Ọlọ́run ò tiẹ̀ wá dán wa wò rárá. Ọlọ́run wá ṣe ní rọrùn gbogbo má wá Nàìjíríà ó gbọ́dọ̀ wá Nàìjíríà tó wá Nàìjíríà ó ń sá Nàìjíríà ni. Ọlọ́run wá ṣe oore tẹ́ pé ó kéré ní ẹni tó wà nílùú èyìnbó yìí nílùú èyìnbó tá a jọ wà l'Amẹ́ríkà yìí ó kéré ní ẹni tó nírú rẹ́kọ́ọ̀dù tí mo ní lọ́dún yìí lórí pé mo lọ sí Nàìjíríà. Ẹni tó bá nírú rẹ́kọ́ọ̀dù yẹn kó púùlù ẹ̀ jáde gbogbo àtàjọ ń gbé ìlú èyìnbó. Mo lọ sí Nàìjíríà mo lọ sí umura ní November. Láti umura mo gbàbẹ̀ gba Dubai. Láti Dubai mo lọ sí Canada. Láti Canada mo padà sí America ní November. Nígbà tó di December mo lọ sí Nàìjíríà. Láti Nàìjíríà mo lọ sí Canada mo lọ ṣe Passport 55. Èèyàn kan Alifulani ń pariwo pé ó sá lọ mo tún láti Canada mo tún padà sí Nàìjíríà. Mo tún wá padà wá sí America ní the same December. January mo tún lọ sí Nàìjíríà ní January mo tún dé padà. Gba mo lọ ṣe campaign ní stadium Ọláṣíwájú. February mo tún lọ sí Nàìjíríà. Mo tún lọ dìbò mo dé ní March. Nígbà tó tún di April mo tún lọ sí Nàìjíríà mo tún dé padà ní April. Kí ló tún dé? May ló tún lọ yìí. Mo tún lọ sí Nàìjíríà ní May. Mo tún lọ ṣe inauguration mo tún dé padà ní June. Okanlomo ṣé wọ́n nìkan ni ó wá ní kí inú máa bí àwọn ọ̀tá inú máa bí wọn ṣe bá jọ ń gbé ìlú èyìnbó ni kí ló táwọn ò lè máa lọ bẹ́ẹ̀ kí ló táwọn ò lè máa lọ bẹ́ẹ̀ mi ṣe ń lọ yẹn wọ́n máa bínú mi ẹni tó bá nífẹ̀ẹ́ mi ló máa dùn mọ́ èèyàn tó bá nífẹ̀ẹ́ mi tí òun ò lọ ló máa rí pé oore lọ́lọ́run ṣe fọ́kàn ló máa bá mi dúpẹ́ pẹ̀lú gbogbo tí mo dẹ̀ ń sọ yìí ẹ béèrè lọ́wọ́ mi èlò ni mo ní lọ́wọ́ tí mo fi ń ná gbogbo tí mo fi ń lọ bí mo ti ń bọ̀ yìí owó kọ́ àánú Ọlọ́run ni wallahi ta'ala àánú Ọlọ́run ni so that ẹ dákun kí wá ní mi ní dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún bele ta ṣe àwọn tájọ wá ń fa ọ̀rọ̀ yìí ojú kan náà wà bí omi adágún. I'm not the first olóyè Sunday Igboho again because mo ti kó lórí ọ̀rọ̀ Sunday Igboho mo kàn fẹ́ jẹ́ kó yé àwọn tó ń pariwo Okanlomo wọ́n máa pariwo mi jù bẹ́ẹ̀ yẹn lọ kúlò náà mati maksud gbogbo ìdẹ̀ra ayé máa pẹ̀gún ẹ gbogbo ìdẹ̀ra ayé máa pẹ̀gún ẹ bá ṣe mọ̀ la ṣe ń gbé èmi kò ní tó máa ń báyàn lo fake life dédé ẹ dákun dédé ń tọ́lọ́run ṣe fún mi Nàìjíríà tí mo fi wọn ayé yẹn tọ́lọ́run ti ṣe látọdún tọ́lọ́run tó pẹ́ yẹn tó bá pé yẹn nìkan náà lọ́lọ́run ṣe fún ẹlòmíì ó tó lóore ó tó ní fàárì ní Nàìjíríà yẹn ó tó lóore ó tó ń fàárì ok tó bá kébi tí mo wà yìí àyè tí mo wà yìí àti wájú àti backyard ilé mi mo ti ń gbá bọ́ọ̀lù ń jẹta o my backyard máa pé àbí ìtọ́jú mo níwèé kan comment pé backyard ilé onílé wo jẹ́ kí n fi backyard yẹn rìn kó lè mọ̀ pé backyard ilé mi ni mo ti ń gbá bọ́ọ̀lù ń jẹta jẹ́ kí n backyard yẹn rìn tọ́ra bí èèyàn bá wá ń gbérú ààyè yìí náà ṣé bá jọ ń gbé l'Amẹ́ríkà ni ìwọ náà òde ṣó ààrẹ jẹ́ kí n fi wọ̀n wo tó kí backyard mo ti ń gbá bọ́ọ̀lù ń jẹta lélẹ̀ tó kí backyard yẹn lélẹ̀ jẹ́ kí n fi wọ̀n wo ok òun lélẹ̀ tó kí backyard mo ti ń gbá bọ́ọ̀lù ń jẹta lélẹ̀ tó kí bọ́ọ̀lù mo ń gbá ń jẹta lélẹ̀ tó kí backyard ilé mi ni wá jọ nítorí t'Ọlọ́run ṣé èèyàn máa wá níyàn kan ń bínú mi èèyàn kan ń pariwo mi wáyé tí wọn ò ní pariwo ṣé bá jọ ń gbé ìlú òyìnbó ni ìwọ náà ok fake life ni kájọ pé fake life ni ó yá fi original life ẹ hàn mi ok fake life ni kájọ pé fake life ni fi original life ti ẹ hàn mi ṣé bá jọ ń gbé ìlú òyìnbó ni fi original life ti ẹ hàn mi ó dá ó ní òun kọ́ ló nílé ok òun kọ́ ló nílé ṣùgbọ́n tó mọ̀ pé nílùú òyìnbó ó mọ̀ pé nílùú òyìnbó táwa yìí ó tó bẹ́ẹ̀ kó máa gbé ilé kó máa sign lease ó tó bẹ́ẹ̀ tó bá dẹ̀ ti sign lease nílùú òyìnbó agreement láàárín ìwọ àtẹni tó nílé yẹn ẹni tó nílé yẹn ò náṣẹ lórí ilé yẹn mọ́
kò yàtọ̀ sento ṣe biyan ló gba lé sí Banana Island leko en tó gba lé Banana Island kó máa ṣakọ ládùúgbò belita ṣe kolon wá bóyàn láṣìírí kíyàn máa gbódin di building l'America ẹ dákun biyan bá dìtẹ̀ mi tíyàn bá pariwo mi tí mo dẹ̀ mọ̀ àwọn wèrè tó ń pariwo tí mo dá apartment tí wọ́n ń gbé ẹ má ká parọ́ o ẹ má ká parọ́ o ọ̀tá bínú lóòótọ́ so that gbogbo eléyìí mo kàn fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni pé gbogbo ariwo tó bá nǹkan lè máa pa lásìkò tèmi wáyé mi ò ní anybody bá pariwo mọ́ bele ta ṣe gbogbo tó lọ́hun ṣe à ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá dẹ̀ tí wá ń lọ tá à ń bọ̀ yìí Ọlọ́run ò dákun ẹni tó wà ń lo òyìnbó okay ẹ bèrè lọ́rùn tó ń travel lọ Nàìjíríà ọjọ́ tí wọ́n ti ń lọ Nàìjíríà tó bá dé láti Nàìjíríà ọ̀sẹ̀ mẹ́ta ò tí balance l'Amẹ́ríkà wàláì kí wọ́n lọ sí Nàìjíríà lẹ́ẹ̀kan ilé iléyá tẹ́lẹ̀ mi ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí sí tó ń palẹ̀ mọ́ ilé iléyá yìí sìn ẹmọdé tó ti ń palẹ̀ mọ́ ilé iléyá tó bá dé bíìlì tó máa bá ńlẹ̀ ọ̀sẹ̀ mẹ́ta kò ní balance l'Amẹ́ríkà wá bèrè lọ́wọ́ okùn tèmi pé báwo ló ṣe ń ṣe tó ń rí bíìlì san tó ń gbọ́ bùkátà lórí ọmọ tó ń gbọ́ bùkátà lórí aya tó tún yanjú bùkátà Nàìjíríà bẹ́ẹ̀ nìkan ò bá yín mi mo yinra mi l'Amẹ́ríkà yìí wàláì bẹ́ẹ̀ nìkan ò bá yí kí ni tẹ́nìkan ò bá yín mi mo yinra mi o kí mo wá fẹ́ lò lórí ọ̀rọ̀ táwọn èèyàn wá ń sọ ní wípé ihun tí mo wá sọ nípa olóyè Sunday Igboho tẹ́ wá ń pariwo kan lọ́mọ àrùn ẹ̀ṣẹ́ èmi ti ṣe tèmi fọ́lọ́hun torí pé orúkọ tèmi ti wà nínú ìwé ìtàn wípé ọjọ́ tá síwájú Bọ́lá Ahmed Tinubu o tó fẹ́ di ààrẹ orílẹ̀-èdè àwa wà nínú ẹni tó kún lọ́wọ́ tó dà orúkọ àwọn ẹlòmíín náà ti wà nínú ìwé ìtàn wípé níjọ́ tá síwájú fẹ́ di ààrẹ o àwọn kan wà nínú ẹni tó gbégi dínà tọ́lọ́n padà wá ṣe kò yàtọ̀ sí bí Awólọ́wọ̀ náà ṣe fẹ́ di ààrẹ ńjọ́ kìíní àná táwọn ọmọ táwọn Akíntọ́lá kí wọ́n gbégi di ẹ dákun nígbà tí Awólọ́wọ̀ padà di prime minister nígbà náà lọ́hùn ẹ dákun ṣórúkọ Awólọ́wọ̀ parẹ́ lẹ́nì kí ló tí a gbórúkọ àwọn Akíntọ́lá mọ́ mo máa ń sọ ṣé mọ́ Akíntọ́lá wà láyé kí ló tí a gbórúkọ wọn mọ́ bẹ́ẹ̀ náà ló ṣe máa rí tó bá yá àwa tá a ṣiṣẹ́ pẹ̀lú aṣíwájú orúkọ wọn ò ní parẹ́ àwọn tó dìtẹ̀ aṣíwájú orúkọ wọn náà kò ní parẹ́ ṣùgbọ́n wọn ò ní gbóhùn wọn mọ́ ni sọ́dọ̀ tẹ́ bá ń pariwo lé nìyẹn má bàa bẹ̀jọba Wàsíù Àyìndé ti bẹ̀jọba ọ̀dẹ̀ ní àkọ́kọ́ ń bẹ̀ ní wípé ọ̀rọ̀ yóò yàtọ̀ sí ọ̀rọ̀ ọ̀bọ gbogbo jẹ́ ń pariwo yẹn I'm not talking about olóyè Sunday Igboho again o torí mo sọ nínú fídíò tí mo ṣe yẹn mo ní pé ẹ máa rí àwọn ọ̀tá Sunday Igboho máa jáde o mo ní padà wá rí wọn pariwo ẹ dákun kí ló tó kí a gba peace láàyè àtijọ́ dúje ẹ ti lulẹ̀ àwa ti gbókè ká lè gbà fún Ọlọ́run pé Ọlọ́run ti ṣe nìyẹn ká jọ máa move on ẹ wá ń pariwo so that kí mo fẹ́ lò ní ọ̀rọ̀ yẹn ni pé mo sọ pé ẹ máa wọ́n tásán mo máa jáde o gbogbo wa jáde ṣẹ́yìn ò mọ̀ wípé ọ̀rọ̀ yóò yàtọ̀ sí ọ̀rọ̀ ọ̀bọ tí wọ́n sọ fún pé tó bá dijọ́ méje lénìí o ọ̀bọ máa di èèyàn ọjọ́ kìíní kọjá ọjọ́ kejì kọjá ọjọ́ kẹta kọjá ọjọ́ kẹrin kọjá ọjọ́ karùn-ún kọjá nígbà tó dijọ́ kẹfà yákẹsẹ̀ tiẹ̀ káàbọ̀ you are welcome ma nígbà tó dijọ́ kẹfà ọ̀bọ bá fò jáde ó ní má dé níyàn yíwo yìí ọlá o má dé níyàn gbogbo alámọ̀tàn yẹn bọ́ọ̀bù ò ṣe dèèyàn dè níyì nìyẹn nítorí wípé Wàsíù Àyìndé kọrin lásán ó bá olóyè Sunday Igboho bẹ̀bẹ̀ àwa náà dẹ̀ rí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ tako Wàsíù Àyìndé àwa wò pé bàbá tiẹ̀ torí iṣu jẹpo a torí epo jẹṣu bẹ́lẹ̀ ta ṣe àsìkò tá a wà yìí àti ṣàṣeyọrí àti lọ sójú ogun àti bọ̀ láti ojú ogun àti mógún àti jagun àti mólú kí ló tún kù àwa wò pé òkè ẹ jẹ́ káwa náà tẹ̀lé Wàsíù Àyìndé o kí àwa náà kí a jáde kí àwa náà fi ìjọ ọmọ ènìyàn wọn ẹ wá ń pariwo léde ọ̀rọ̀ tí Wàsíù Àyìndé sọ ẹ dákun àkọ́kọ́ ń bẹ̀ ni wípé tí bá sọ nǹkan fún yín ẹ mọ̀ pé
ẹ kéré ní tó náà ròjìlẹ̀ ẹ kéré ní tó náà ròjìlẹ̀ torí pé àkọ́kọ́ ni wípé ọ̀rọ̀ tí Wasiu Ayinde sọ wípé bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí wọ́n release olóyè Sunday Igboho tá bá wò ṣé olóyè Aṣíwájú ló mú Sunday Igboho ni Aṣíwájú kọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká wò pé ọmọ ni ò ní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì lájọ́ ń ṣe Yorùbá tó lájọ́ jẹ́ Yorùbá lájọ́ ń ṣe lé ẹlẹ́ẹ̀kejì ìwọ̀n tí wọ́n ní Sunday Igboho olóyè Sunday Igboho ṣe ń gbà náà ẹ dákun ṣó ti kó ní rẹ́kọ́ọ̀dù ni mo sọ̀rọ̀ yẹn mo mẹ́nu kó lẹ̀ mo ṣe ṣàmá níjọba parọ́ mọ́ ni ṣàmá ìjọba parọ́ mọ́ olóyè Sunday Igboho ni ẹ̀mẹ́ka tún máa padà sẹ́yìn náà yín pípú yìí kí ló ń ṣe yín náà ṣé ẹ̀ ní làákàyè ni a ti sọ̀rọ̀ pé ẹ jẹ́ ká yẹ kí peace reign ẹ jẹ́ kó lórí ẹ̀ kò sẹ́ńtọ́ máa bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ tí ò ní rí wí àbí orin tí Alhaji Wasiu Ayinde kọ ó dà pé ẹ gbọ́ orin yẹn yé ó dà pé ẹ gbọ́ orin yẹn yé nǹkan kan wà nínú orin yẹn tí ẹ gbọ́ mo fẹ́ tún play fún yín mi ìfẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ tẹ́lẹ̀ o ṣùgbọ́n torí ẹ̀yin tí làákàyè yóò kúnná mo fẹ́ jí làákàyè padà pé kẹ́lẹ́ mo fẹ́ kúrú làákàyè kéré gan Wasiu Ayinde sọ̀rọ̀ kan inú orin yẹn ẹ gbọ́ orin yẹn ó ní Aṣíwájú ó ní ẹ fi olóyè Sunday Igboho lẹ̀ kó padà sínú ìlú ó ní ẹ jẹ́ kó padà sínú ìlú kẹ́ wá bá wí fún ara yín ṣé ẹ gbọ́ ni ó ná ọmọ ni ò ní ṣèdí bẹ́ẹ̀ rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ṣé ẹ mọ̀ tún mọ̀ pé ẹ jẹ́ kó wọlé sínú ìlú kẹ́ wá bá wí fún ara yín ni ṣé ẹ gbọ́ ni ẹ gbọ́ lẹ́nu Wasiu Ayinde fún ara yín ẹ gbọ́ ẹ máa gbọ́ òun bọ̀ ó ní ẹ jẹ́ kó padà sínú ìlú kẹ́ wá bá wí fún ara yín kí náà ṣe fún Nnamdi Kanu kí náà wọ́n lọ mú Nnamdi Kanu padà sínú ìlú náà wá bá wí fún ara wọn ni oh my God àwọn èèyàn máa gbọ́ mi yé o àwọn èèyàn máa nílà káyé o oh my God ó dà ẹ gbọ́ fún ara yín lẹ́nu Ayinde. ilẹ̀ aláwọ̀sá àkọ́bí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín Sunday Igboho rántí wàásù ẹ̀jẹ̀ kó darí wálé àwọn ọmọ Yorùbá wa ní ọbẹ̀ mi ò ṣe ní bẹ̀rẹ̀ káfí lẹ̀kẹ̀ sí di ọmọ ẹ lónìí tẹ́ni àkọ́bí Aṣíwájú ẹ̀kọ́ wọn wọlé kẹ́ ẹ bá wọn wí. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti sẹ́tù sórí ọ́fíìsì àràbà ní Sunday Igboho ẹ jẹ́ kó padà sí Nàìjíríà ẹ jẹ́ kó darí wálé. Sorry. ilẹ̀ aláwọ̀sá má tún gbọ́ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín Sunday Igboho rántí wàásù ẹ jẹ́ kó darí wálé àwọn ọmọ Yorùbá wa ní ọbẹ̀ mi ò ṣe ní bẹ̀rẹ̀ káfí lẹ̀kẹ̀ sí di ọmọ ẹ lónìí tẹ́ni àkọ́bí Aṣíwájú ẹ̀kọ́ wọn wọlé kẹ́ ẹ bá wọn wí bẹ́ẹ̀ bá ti sẹ́tù sórí ọ́fíìsì àràbà ní Sunday Igboho ẹ jẹ́ kó padà sí Nàìjíríà. ẹ wo Alhaji Wasiu Ayinde ọlọ́wà pẹ̀lú ń jàre ṣó o gbọ́ orin tí Wasiu máa ń kọ ni ó ní gbogbo àṣà tí ń bá ń dá Ayinde mi mọ́ gbọ́ làwọn ó kẹ̀dẹ̀ ní reason Ayinde ò ní sọ̀rọ̀ kan tó máa nítumọ̀ Ayinde ò ní sọ̀rọ̀ kan kó máa nítumọ̀ ó ní ẹ pè wọlé kẹ́ wá bá wí ọjọ́ tí wọ́n mú Sunday Igboho ní Kútọ́nù kí ni Nigeria government sọ Nigeria government ní ẹ jẹ́ kó máa bọ̀ Nàìjíríà tí gbogbo ilẹ̀ fún bọ́ta sórí mídíà ẹ máa kó wá Nàìjíríà o àfẹ́ kó wá sí Nàìjíríà o Nàìjíríà máa fìyà jẹ o Nàìjíríà máa pa o Nàìjíríà ló fi wà ní Kútọ́nù ṣebí tí ihun tó ó fẹ́ ṣẹlẹ̀ nígbà náà lè gbogbo wọn pariwo lé lórí nsìn ṣé ẹ wá believe pé ẹ pè wọlé Sunday Igboho wá oh my God people dey come over kí máa sọ̀rọ̀ Okanlomo jẹ́ kó lórí ọ̀rọ̀ yẹn torí àwọn kìíní wọn ní làákàyè àwọn
àwọn people yóò ní làákà bóyá ẹ mọ̀ pé rẹ́kọ̀dù ti wà already now kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe báyìí ẹ má tí yọ àyọ̀jùdé pé ẹ má padà wá rí wa pé ẹ fẹ́ ẹ̀bẹ̀ wa ṣé ẹ mọ̀ bóyá ẹ̀bẹ̀ wa wà nù tí Ọlọ́run máa padà fi yọ lóye Sunday Igboho ṣùgbọ́n kò lè yé yín ọ̀la kò lè yé yín ìdí mo ní kò lè yé yín ni wípé kọ́lọ́n padà wá gbàdúrà wa lórí Sunday Igboho kó lè Sunday Igboho wá padà wálé ẹ dákun apá ò lè dàbí ara mọ́ wàláì apá ò lè dàbí ara mọ́ ẹ̀yin pípú yìí apá ò lè dàbí ara mo jẹ́ ogun mo pọ̀ ẹ lè fi wẹ́ni tí ò jẹ́ rárá kò lè dàbí mọ́ kò lè dàbí mọ́ kọ́lọ́hún jọ kó bá wa yọ lóye Sunday Igboho kó nínú gbogbo wàhálà yìí torí gbogbo ẹ̀yin ará bí gbogbo yín báyìí náà lẹ wà nínú ẹni tó padà sọ ẹni ìdí báyìí ká gbàgbé lóòótọ́ a ní misunderstanding but ẹ̀mí mi lọ́dọ̀ tèmi mo ti dáríjì wàláì mo ti dáríjì tó kó padà sínú ìlú kò ní nǹkan tó yẹ ti fún mi láburú bó ṣe gbẹ́rẹ́ yín odi kò ní nǹkan tó ṣe fún mi náà a dẹ̀ ti jọ jagun àti mólú kí lédè tí mi ní wà ní kí lédè tí mi ní bẹ́ẹ̀ lọ́n kó padà sínú ìlú àbí ẹ lérò pé gbogbo tó ti ṣẹlẹ̀ lórí wàhálà yẹn àwọn tó ti bá ogun yẹn lọ wọn lè padà sáyé mọ́ Adogun ò lè padà sáyé mọ́ Afáfàtà yóò lè padà sáyé mọ́ láyéláyé shock tó mú àwọn ọmọ Sunday Igboho àti ìyàwó Sunday Igboho ẹ lọ bèrè health condition wọn ẹ lọ bèrè health condition wọn lọ́wọ́lọ́wọ́ Ìyá Ìbàdàn you are welcome Ìyá Ìbàdàn kò ní bàjẹ́ fún ìjáde my sister ẹ lọ bèrè health condition wọn lórí shock yẹn àbí olóyè Sunday Igboho fún ara rẹ̀ ṣẹ̀rẹ̀ bí health condition nígbà kó tó di pé ó ní ìṣòro lóhun condition tó wà ń sìn ẹ̀rẹ̀ bí kò ti ní develop another health issue kò yé yín wàláhì kò yé yín tó bá yé yín ni ẹ mọ̀ pé àsìkò èébú kọ́lẹ̀ wà yìí àsìkò yẹ̀yẹ́ kọ́lẹ̀ wà yìí àsìkò ìjà kọ́lẹ̀ wà yìí àsìkò tẹ́kẹ́ kún fàdúrà lẹ wà yìí àsìkò àdúrà lẹ wà yìí tẹ́ bá wà lórí àdúrà tọ́lọ́run bá wá padà wá ṣe kẹ́ wá padà sáyé àsìkò ọpẹ́ báwa ṣe ń dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ pé gbogbo tí mo sọ lórí fídíò yẹn mo ní ó já sọpẹ́ mo wá kọ́ nìkan mo ní ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ ara sán atẹ́gùn fẹ́ ìjìjà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́ àwa ń dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ni ara sán atẹ́gùn fẹ́ rórérò mi ẹlòmíì nù yín tó bá ní kó rí mi one on one tó bá ní kó rí mi one on bó jẹ́ kó tó bá rí mi wọ́n bí ẹ̀dá o ní kan tó lè ṣe ṣùgbọ́n bó ṣe ń wò mí yìí sìn wo bẹ́ẹ̀ mi ẹ̀ ṣe galé mi lórí bí pé kí nǹkan kan ṣe mí lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún yín kàkà bẹ́ẹ̀ yẹ̀yẹ́ mi ń da yẹ̀yẹ́ ni yẹ̀yẹ́ mi ń jẹ́ kí ni yẹ̀yẹ́ mi ń di ayẹyẹ ni ó wá lérò pé wá bọ́ta ọ̀dà àwọn yóò ní làákàyè in fact Mr. Wisdom why tí ò ní class Mr. Wisdom please go and create the class kó máa educate àwọn people tó ń sọ̀rọ̀ lóko Igboho yìí wọn ò ní làákàyè náà wèrè kan náà ó ṣe irun bí irun dáadáa báyìí ó dàbí gúdásì wọ́n ṣe ẹ̀sẹ̀ ìyẹn náà máa pa ẹran ọlọ́mọ oh my God man ṣẹ́tìrí Ọlọ́run kó bùn Wisdom làákàyè Ọlọ́run ló ń fún yàn Mr. Wisdom go and create a class and let them know how to talk on social media. Ọ̀rọ̀ tí Wisdom sọ ó pass message now but ó pass pẹ̀lú wisdom ọ̀rọ̀ tí wọ́n kàn kì í bá olóyè Sunday Igboho bẹ̀bẹ̀ ẹ ti fò bọ́ta bí ọ̀pọ̀lọ́ ní òjò ẹ ti sọ pé ìkànlẹ̀ ẹ̀fẹ́ ṣé ó ti aṣáájú gọ́ọ̀mẹ̀ntì gbẹ̀fẹ̀ kan ni. subhana rabbika ẹ jẹ́ n kó lórí ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin ẹ jẹ́